báṣẹ́ rẹ lọ máa báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn o máa báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ dẹ̀ ń tẹ́ wa lọ́rùn ṣá máa báṣẹ́ rẹ lọ máa báṣẹ́ rẹ lọ máa báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn o máa báṣẹ́ rẹ lọ. Gbogbo ọmọ Yorùbá àtàtà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni tí ayé ń ti kẹ̀kẹ̀kẹ̀ tó rò pé wọ́n máa tì í lùgbẹ́ tó jẹ́ pé ọba mi Èdùmàrè tì í sí gbangba pé irọ́ ni ẹni mi kùkùté ara ẹ̀ lómì àṣé lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ tún gbà lẹ́yìn pé mo gbà pé bàbá yìí ó fẹ́ràn ara ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo nílẹ̀ wa káàkiri pé ó sọ̀rọ̀ báyìí ó sọ báyìí ìgbà báyìí la máa ṣe àwo báyìí la máa wọ̀ ẹ fẹ́ gbọ́ àrólé Ọ̀rànmíyàn ó ti jáde tán pátápátá báyìí. Àwọn àgbààgbà ti kẹnu bọ nítorí yẹ kí wọn ó kẹnu bọ wọn súre fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí ìkíni kí ló ṣe gangan gan. Orin Àyìndé Barrister tó kọ lọ́jọ́sí ó ní tẹ́ bá rọmọ aráyé tó bá ń ṣe búburú tọmọ aráyé bá ń ṣàdúrà fún wọn ní iṣẹ́ ọwọ́ ẹ̀ yóò sì máa ṣépè fún. Àmọ́ tẹ́ ẹ bá rẹ́ni tó ń ṣe dáadáa tíran ará ayé tẹ́ ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ yóò sì máa ṣàdúrà fún. Ọ̀tàn bí ọ̀tàn ọ̀tàn bókun. Àfẹ́ Sunday ó ti ṣe léyìí tán a ti padà lẹ́yìn ẹ̀ àtúndọ̀mọ́ ẹ bọ́ bí ẹ wá wo titun ẹ wá wo àràmàǹdà èyí tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tún dá. Ẹ sáré bá mi wo fídíò yìí ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ gbọ́ nǹkan tí àròlé Ọ̀rànmíyàn tó sọ nígbà tí bàbá yìí tó ṣèbẹ̀wò sí wọn nílùú Ìpòbẹ́. Ó ti yé yín Ìpòbẹ́ wà nípínlẹ̀ Ògùn ọ̀yá ẹ̀ṣọ́nbẹ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ bí n bá lọ wọ́n padà wá ọ̀yá àwọn rèé. Ìpòbẹ́ ní olóyè Adéyẹmọ wá kí ọba Ìpòbẹ́. It's Koiki Media bringing the world closer to your doorsteps. ẹ̀ka àwọ̀ ẹ̀jì kájọ́ sọ èdè kan náà láàrí ọlọ́run fún agbára tó bá ti ní lẹ́nu kan bá sọ pé rábà yẹn wálẹ̀ sẹ́ ojú ẹ̀ ló ṣe àṣẹ ilé ó wálẹ̀ àwọn òní wálẹ̀ àṣẹ òkè òkè ìlẹ́nu àṣẹ òkè náà máa ṣe àṣẹ àbísí àròlé òní ọ̀la òòṣà kó tó di pé wà láyé ìṣẹ̀lẹ̀
òṣà tí wà pẹ̀lú wa ń kò lọ wọn lọ́rẹ̀ ń bì wọn ní àwọn tọ́jú ń ṣiṣẹ́ ń bì kó tó di pé èyí tó ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ ọmọ ọkùnrin ní Ìgbòho òṣà kí ẹ̀mí ẹ̀ ogun ó pé ju báyìí lọ ẹ̀rọ àṣàdúrà bẹ́ẹ̀ fún kí ó ń dó òlú kò bẹ́ ọ̀rọ̀ míyàn tó kù láti lọ Ọ̀yọ́ tá à ń sìn níbí kó dúró tì ìjà Yorùbá tí ń jà yìí kí a lè ní òmìnira yìí gbogbo ọmọ Yorùbá tó bá wà lẹ́yìn tí wàá ń dalẹ̀ kó ògùn fẹ́ jẹ mọ́ kọjá olúborí kọjáwé olúborí kọ̀rọ̀ ẹ̀rọ borí gbogbo bí ó gbó bọ́bá wa gba Yorùbá nation tán ká má fẹ̀mí ẹ̀ di kó má fi ọmọ di kó má fi ìyàwó di gbogbo àwọn ọ̀rẹ́ tí ń bá káàkiri àwọn alátìlẹyìn ẹ̀ kó má fi di tẹ́mi ẹ̀ kó wá gùn pẹ́pẹ́pẹ́ tó ń pè ọ́ má parẹ́ nínú ìtàn láéláé ẹ bá wa ṣàdúrà bẹ́ẹ̀ fún un. Ọlọ́run fún òǹkẹ́ òwe bí ewé owó ló ti sọ̀rọ̀ ẹni ní ìgbé àwọn ọmọ ẹnìkan fi jẹ́ Sunday Igboho òun mọ̀ tí a máa ń gbóòrò tó sọ̀rọ̀ ẹ̀wọ́ mílíà ìgbìmọ̀ ní ìlú ní owó ní lẹ́kọ̀ọ́ ọ̀tọ́ dè ní ẹ̀yọ sẹ́dọ̀ mi rẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀ nínú gbogbo ọmọ Yorùbá tó bá wọ̀ lẹ́yìn kẹ́yìn láti dalẹ̀ àwọn ní ó tẹ̀ àṣẹ gbígbá òṣà ọ̀rọ̀ míyàn tí ó tó tẹ̀ bí kò bẹ́ẹ̀ lóyìn Ọlọ́run bá ṣẹ́gun àṣẹ ó lè dá ayẹ èmi adékiwọ́ tẹ̀bọ́lẹ̀ mú wọn níbi tó dáa ẹni tó bá wọn di kó bàjẹ́ tí ẹni ó bàjẹ́ àṣẹ oníbàjẹ́ àṣẹ máyẹ̀mí ló sọ̀rọ̀ nísìnyí gbogbo tí bá ń lọ nílùú àwọn aláma ojú omi tiẹ̀ àṣẹ gbogbo ọmọ tó kó sí ìtọ́jú ọmọ tiẹ̀ ojú omi tẹ̀ wọ́n àṣẹ ọlọ́run sì yọ ọmọ fún àṣẹ gbogbo nǹkan tó kọjá àní irú ẹ̀ àṣẹ ìlú kò bẹ́ẹ̀ yìí tẹ́ wọlé nìṣẹ́ dáadáa àti ire tí wọ́n kó sẹ́yìn ní ayé láti gbogbo àṣẹ èmi náà wà sọ́dọ̀ ẹ lọ́hùn náà tó máa lọ Ọ̀yọ́ lọ́dọọdún ní Aláàfin tuntun ṣe wà ó ṣe ìjọ tó dádé wọn bẹ ìgbà tó ṣe ìjọba anniversary ìjọba ìran gbé wà anniversary méje lọ àjọ wọn bẹ ti ìjọ mẹ́rin ni Ọlọ́run ṣe ìpàdé ayọ̀ ojú omi ti wà gbogbo àwọn tó wà lẹ́yìn ní tí ẹjọ́ jáde tẹ́jọ́ ń lọ ká ń bọ̀ ìyàlẹ́ ni yóò jẹ fún un sísá lè pòwó ló dàbá ìpò láwọn ẹ̀yẹ bẹ́ẹ̀ ni ó jẹ ìṣòro tó gbọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ sá káwé fún àṣẹ abẹnusọ ẹ̀ ní ìpèdè Ọláyọmí kò ní ìbá fún ládùá ẹ̀fọ́ ẹ̀dùn fóònù ẹ̀ lè pípò mẹ́rin. Ọláyọmí àṣẹ lọ́gbẹ̀ẹ́sọ sẹ́lẹ̀ ìlú olùjẹ́ olùjẹ́ tẹ́lẹ̀ ìjọba di ogun sáà pé kó dalẹ̀ ojú wọn ní oṣù tí yóò bá àti gbogbo ẹ̀yìn tó kù ní àṣẹ náà mi dùn èmi níṣẹ̀ṣẹ̀ ní ẹ̀yìn tí mo ṣe ìgbà ìṣẹ̀ṣẹ̀ mi ní ilé tí Ọ̀yọ́ tabatọ́ Aláàfin ti bọ̀ Aláàfin tuntun ní ìgbé òun náà kò tí ì lọ bí dáadáa Aláàfin Lámídì Ọláyọ̀lá kì í fún aṣẹ ní òun ránṣẹ́ òun ránṣẹ́ lọ́tọ̀ ní gbogbo nǹkan tí táwọn òbí lọ́hùn tó ti lọ tí wọ́n ìlú ìbàdàn wọlé lọ. Ọjọ́ márùn-ún làwọn máa ń bọ̀ ọ̀la nísìnyí ọ̀pọ̀ ìgbò mẹ́fà yẹn ni àìbáyọ̀ sọ̀ ká tó lọ bẹ̀rẹ̀ ká tó lọ sí lẹ́yìn àwọn mẹ́fà méjì máa ń báyọ̀ lórí tèmi kẹ́ńṣọ́ lóhùn ṣe àṣẹ tá a fẹ́ àgbẹ̀ lọ́la àdúrà tá a fẹ́ ṣe ìwé wọ̀ náà wọn pẹ̀lú gbogbo àṣẹ ọ̀wá mi làmá pẹ̀lú. àmọ́ ní jù báyìí lọ mo ilé ẹgbẹ́ tó ti máa sọ̀rọ̀ ẹ̀dá dáadáa kò sí lẹ́yìn mọ́lẹ̀ ilẹ̀ ẹgbẹ́ ṣe fàyàwọ́ ni ọlọ́pàá mi ló sọ̀rọ̀ pẹ̀lú ọmọ ìjọba tó ń jẹ́ olóńkọ àìsàn bẹ́ẹ̀ olórí ẹ fún olórí ẹ fún sí méjì ládùúrà. Ada ilé ìpínlẹ̀ kan fún wa iṣẹ́ ìdílé báyìí ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfihàn náà yọ ọmọdé ẹ̀jẹ̀ ọmọ náà jẹ́ wa ní gbogbo ọ̀làlàáfíà ìlú náà sì dáa pé gbogbo lílọ bíbọ̀ ẹ̀wà ní bọ́mọ ayé inú kámọ́tò láyọ̀ tó máa bọ̀ láyé láṣẹ Ọlọ́run ẹ ṣeun ẹ kú yìí.
lókè ọ̀rọ̀ ẹ̀ dàpọ̀. Chicago ọmọ yìí èmi àti ẹni ti mọ́ra nísìnyí Chicago àjọ ṣe fà ọmọ wèrè kásì múra ní kò bẹ́ẹ̀ ni òpé méjì wèrè kásì ní àti wà nísìnyí báyìí nísìnyí yóò ti tó yóò ti fẹ́ tó gbọ́n tó kù. ó ti lé gbàgbó jàká. tó yẹ pé ìgbà mi àlè wà nínú gbọ́ àlè lójọ́ mẹ́rin àbámọ́ tó pọ̀ káà pọ́tọ̀ máa ṣe wà mọ́gbó a máa wà nínú gbọ́ àwọn ọ̀rẹ́ yẹn àwọn wà ń fẹ́ àtàwọn ọ̀gárí àgbàkà orí àwọn àlefa bàbá ilé ìjókòó Àṣẹ. àgbàkà ìjọba tó lé adé nílùú ìbẹ̀rẹ̀ pátápátá ọlọ́ọ̀ni àrí ìpẹ́ wà ní ọ̀pẹ́ fún yín kẹ́yìn pẹ́ fún wa àjọ ìgbà pẹ́ láti mọ̀ orí ọ̀gá àdúrà tí yọ̀mọ̀ sẹ́lẹ̀ wa lórí àwọn náà mo wá sọ pé bàbá wa a ti mú nǹkan rere wa àwa fi kí yín yóò sì kí ni ẹ̀. Ọ̀sà tẹ́ bá rí kábíyèsí Adékìwọ́ Ọ̀tẹ̀bọlẹ̀ àròlé ọ̀rọ̀ mi yàn ó lè má yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá ń sọ pé Ọ̀yọ́ ilé Ìkòbẹ́ ilé Ọ̀yọ́ ló wá tẹ Ìkòbẹ́ àbí kò yé wa àròlé ọ̀rọ̀ mi yàn ni wọ́n ọ̀rọ̀ mi yàn ti. Ìwọ náà lọ sí go and stay with them. Agaba. Ada kau ya? Ada lagi? Oisha. Kò bẹ́ẹ̀ ni wọ́n pe bí kò bẹ́ẹ̀ ni wọ́n pe bí kò bẹ́ẹ̀ lé ní bí o kì í ṣe kò bẹ́ẹ̀ kó o ní Benin Republic nínú àwọn Chicago àti láyọ̀ àwọn eléyìí ọjọ́ pé àbí gbogbo yìí àbí ọ̀rọ̀ ẹ kò ní bàjẹ́ ìlú kò bí ò ní bàjẹ́ agbára lọ gbogbo ara wọn sórí rẹ àwọn àríṣe wọn ilẹ̀ Yorùbá náà ò ní bàjẹ́ àbáka tó lọ́jọ́ èyí ìlú tiwa náà ò ní bàjẹ́ gbogbo náà ò ní bàjẹ́ Ọlọ́run bá yọ̀ mọ̀ sí dáadáa fún gbogbo wa bẹ́ẹ̀ sí nífẹ̀ẹ́ mi Ọlọ́run bá nífẹ̀ẹ́ tí náà bẹ́ẹ̀ ni ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá alápapọ̀ ò ní bàjẹ́ orírun wa ní Ilé Ifẹ̀ ní ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni àlùbáríkà àwọn bá lálálálá tí ń bẹ gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ayé Ilé Ifẹ̀ orírun wa ni Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ ìlú Ọ̀yọ́ náà ò ní bàjẹ́ Ìbàdàn ò ní bàjẹ́ Ìbàdàn gẹ́gẹ́ là ń gbéra kọ́lé sí anilọ́sùn Ọ̀ṣun náà ò ní bàjẹ́ bàbá wa Àtaọ́jà of Òṣogbo bàbá wa Jímọ̀ Àtaọ́jà of Òṣogbo bàbá dáadáa kábíyèsí bàbá dáadáa àbọ̀ ni ọ̀kárí ọmọ mi Sunday gbogbo àwọn ọba alálẹ̀ Yorùbá àtọba kékeré àti nílá àti baálẹ̀ àti ìjòyè Ọlọ́run ní kí gbogbo ilẹ̀ Yorùbá bàjẹ́ ṣé mo dúpẹ́ Ọlọ́run mo nífẹ̀ẹ́ yín o Ọlọ́run mo nífẹ̀ẹ́ yín Ọlọ́run mo gbàdúrà yín o mo dúpẹ́ gẹ̀ thank you. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá àtàtà ó dá mi lójú pé ẹ ti gbọ́ ẹ sì ti wò ó a gé ọ̀pọ̀lọpọ̀ nǹkan sọnù ó nídìí torí ibi tínú àwọn èèyàn yìí dùn tó dé wọ́n ti kọ́ lóyún mùsùlùmí wọ́n ní tó bá ti pé méjì tó bá ṣe déédéé mọ́sà ó ti tán ọ̀pọ̀ kọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn kọ́ la fi ń bọ Ògún àánú àti ìfọwọ́tò Olódùmarè ló ṣe pàtàkì ẹ wo ìrìn àjò ọmọ Adéyẹmọ sílùú Òpòbẹ́ ẹ gbọ́ àtọmọdé àtàgbà ṣáwọn eléyìí náà dandan ni ká sọ yí pé àtọ̀dọ̀ Odùduwà náà ti wá tí Odùduwà ló bí Ọ̀rànmíyàn àbí ta ló bí ẹ gbọ́ ìbáṣepọ̀ tó wà láàárín àwọn ọba yìí àtàwọn Aláàfin àti ti ìlú Ifẹ̀ ẹ sì gbọ́ ọ̀rọ̀ tó lé Sunday Adéyẹmọ náà sọ ẹ gbọ́ àdúrà pàtàkì tí wọ́n ṣe fún un lórí ìjàngbara tí ń jà fún òmìnira orílẹ̀-èdè Yorùbá
ṣóhun nìkan lálágbára tó ń bẹ ńlẹ̀ Yorùbá ní baba ńlá arọ́ ni ẹgbẹẹgbẹ̀rún alágbára wà ṣùgbọ́n wọn ò lè jáde làwa ṣe ń sọ pé àrà ń dá ẹkùn tí ò bá jọjú ẹni kọ́mọ ológìní kó dá tiẹ̀ náà káyé wò ó bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ lè dára ẹ bó da ta ẹ̀wà àdàtìyín náà kí gbogbo ayé orí yé àmọ́ bẹ́ẹ̀ bá ti lè dára ẹ kúkú dákẹ́ ẹ jókòó yín jẹ́jẹ́ kò sógun kò sọ̀tẹ̀ ẹjá wà ní ṣọ̀kan ọmọ Yorùbá lágbájá ló dá Ilé-Ifẹ̀ sílẹ̀ tẹ̀mẹ̀dù lọ́gbàá à nílò ẹ èdè Yorùbá náà pé èdè ní la fi kọ̀wé nílé ìwé ṣé Ìjẹ̀bú náà fi ń kọ Yorùbá ni rárá àwa lè sọ nígbà ọ̀rọ̀ délẹ̀ yìí àwọn Ìjẹ̀bú náà lè lọ sí ìjẹkọlùkúlọ̀mù wọn kí wọ́n sọ pé èdè Ìjẹ̀bú ni kí wọ́n máa fi kọ Yorùbá Ẹ̀gbá lè sọ tiẹ̀ pé àárẹ̀ kí ìjẹ kí wà báyìí sí ni kí wọ́n máa fi kọ èdè wọn kò sí ìjà ń bẹ ṣùgbọ́n mi ò rò pé Ìbàdàn lédè kan tó yàtọ̀ Ọ̀yọ́ ò ní gbogbo òkè Ògùn wọ Ìbàràpá méjèèjì àwọn ò ní títí tí Ògbómọ̀ṣọ́ ẹ wo bí kò sí ohun méjì tó lè mú kéèyàn ó jàjàyè kó ṣàṣeyọrí láyé ju ìṣọ̀kan lọ ìṣọ̀kan Yorùbá òun ló jẹ wá lógún à ń bọ̀ àti ìdè àtúnpàdé láyọ̀ àtàlàáfíà ó dàbọ̀.